Mo kí gbogbo àwa ọmọ Yorùbá lápapọ̀. Mo kí gbogbo àwọn bàbá wa orí adé látòkè délẹ̀. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ọ̀nìrìṣà káàkiri gbogbo ọba ilẹ̀ Yorùbá dé orí bàbá wa ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Ògúnmọ́gẹ̀gẹ̀ kẹta. Mo kí gbogbo yín wípé kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọba wọn jẹ púpẹ́. A tọrọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn, àlàáfíà fún yín. Ọlọ́run ọba kò ní da ilẹ̀ Yorùbá rú. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, a ò ní rí ìjà ẹ̀sìn, a ò ní rí wàhálà, a ò ní rí fìtínà. ń bọ̀ lókè àwọn ládẹ́dẹ́ o. Kí Ọlọ́run ọba kó fi ìṣọ́ rẹ̀ kó fi ṣọ́ wa, kó dáàbò rẹ̀ kó fi bò wá, kó má jẹ́ kí rúkèrúdò ó wọ ilẹ̀ Yorùbá. Ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí awuyewuye lórí ọ̀rọ̀ ṣàríà òun wáyé. Awuyewuye lórí pé a fẹ́ dá kóòtù ṣàríà kalẹ̀, a fẹ́ gbófin ṣàríà kalẹ̀ kí àwa ọmọ Yorùbá ká máa lò nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn tó jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fan rere rẹ̀. Kí ni wọ́n ń pè ní òfin ṣàríà? Òfin ṣàríà yìí jẹ́ òfin ti Al-Quran, òfin tí wọ́n ń lò ní Saudi Arabia, òfin tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń lò nígbà ayé tí wọ́n gbà ń fi wà láyé, tó dẹ̀ jẹ́ pé wọ́n sì ń lò ó dìsídì ní Saudi Arabia. Wọ́n ń lò ó ní ilẹ̀ Haúsá tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ ni wípé wọ́n ní ìjọba kò mú ẹnìkan kan ní túláàsì lórí òfin ṣàríà pé dandan a gbọ́dọ̀ lò ó. Dẹ̀nà wo gangan ló wà nídìí wípé kí ṣàríà kó wọlé Yorùbá, kí ṣàríà kó wọlé Yorùbá. Tá a bá wò lọ wò bọ̀, àkọ́kọ́ nínú wọn tèmi mọ̀ ni bàbá mufti ìlú Ìwó. Bàbá mufti ìlú Ìwó, àwọn ló jẹ́ alákọ̀ọ́kọ́ agbátẹrù òfin ṣàríà, pàápàá jùlọ l'Ọ́yọ́ state nílẹ̀ Yorùbá. Òfin ṣàríà yìí ṣé ó dáa tàbí kò dáa? Òfin ṣàríà dáa. Òfin ṣàríà dáa níbi tí wọ́n ti mọ lílò rẹ̀, ìwúlò rẹ̀, tí kìí ṣe pé torí ọ̀tẹ̀, torí wàhálà, torí fìtínà, torí kí wọ́n lè máa rí àwọn àáfàá yòókù tàbí àwọn mùsùlùmí yòókù yàn jẹ ni wọ́n fi gbé wá. Àwọn ń ṣe nítorí Ọlọ́run ọba, nítorí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n sì ń lo gbogbo òfin rẹ̀ lọ́nà tó tọ́. Wọ́n ń lo gbogbo òfin rẹ̀ lọ́nà tó yẹ. Wọ́n ń lo gbogbo òfin rẹ̀ lọ́nà tó jẹ́ wípé kò bá ẹ̀sìn yòókù wí, kò bá aráàlú wí. Wọ́n ní ìka tó bá ṣẹ̀ òun ni wọ́n máa gé, ẹni tó bá ṣẹ̀ òun ni wọ́n máa mú, ẹni tó bá ṣẹ̀ ni wọ́n máa ṣèdájọ́ lórí rẹ̀ lọ́nà tó tọ́, lọ́nà tó yẹ, tí kò ní jẹ́ wípé ìfẹ́ inú tara wọn òun ni wọ́n máa fi ṣe ìdájọ́, tí wọn ò ní máa wò wípé lágbájá ti ṣẹ̀ mí, ìlú kan ti ṣẹ̀ wá, àwọn àáfàá ìlú kan wọ́n ń tàsé àgẹ̀rẹ̀, tí a máa fi òfin ṣàríà tá a máa fi mú wọn sínkún, tó jẹ́ pé a máa gé wọn lọ́wọ́, a máa gé wọn lẹ́sẹ̀, a máa rọ wọn dà sínú túbú ní tí ó padà wá gbẹ̀yìn ọ̀rọ̀. Ó jẹ́ n tí àwọn èèyàn ń wò. Àníyàn wo ni àwọn tó fẹ́ gbé wá gangan ní? Ǹjẹ́ wọ́n ní òfin, wọ́n ní nínú tẹ́lẹ̀ òfin ṣàríà yìí wípé àwọn fẹ́ lò òfin ṣàríà nílẹ̀ Yorùbá? Ṣé wọ́n ní nínú tẹ́lẹ̀ àbí wọn ò ní nínú? Ìdáhùn sí ni wípé wọn ò ní nínú tẹ́lẹ̀, wọn ò fi sọ́kàn rárá. Kódà ibi tí mo gbọ́ dé, wọ́n ní bàbá wa MK Abíọ́lá ńgbà tí wọ́n fi wà láyé, k'Ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá yìí, wọ́n ní wọ́n ń pariwo ńgbà kan wípé àwọn fẹ́ ká máa lo òfin ṣàríà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àwọn ní kò sí tí bàbá yìí ó ṣe tí wọ́n kọ iyán bàbá wa Shehu Adams Lágége, tí wọ́n kọ iyán wọn kéré, tí wọ́n kì í fi lọ̀ wọ́n.
tàbí tí bàbá bá gbọ́ sọ̀rọ̀ wọn tí wọn ò kí ń pè wọ́n kàn gbà wọ́n níyànjú. Wọ́n nígbà tí bàbá MK Abiola tí wọ́n ń sọ̀rọ̀ lórí rẹ̀ wípé tí wọ́n sọ fún federal government pé àwọn fẹ́ kí òfin ṣẹ̀ríà wà, wọ́n ní ni bàbá wa Shehu Adams Lágége Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn kó mú yẹ̀pẹ̀ aburú kò lójú bàbá. Wọ́n láwọn ni wọ́n pe bàbá wa MK Abiola wípé òfin ṣẹ̀ríà tẹ́ ń pariwo yìí tí wọ́n bá gbé dé agbára wa ò ní ká o, agbára wa kò ní ká nítorí wípé àwọn míì ló ní òfin ṣẹ̀ríà kì í ṣòfin tilẹ̀ wa ni. Ìyún àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo àwọn kóòtù ní ìwà tó jọ mọ́rọ̀ ṣàríà tí wọ́n bá ṣe tán àwọn haúsá ní ọ̀wá bẹ́ẹ̀ tí ó wà jẹ ọ̀gá lé wa lórílẹ̀ Yorùbá. Ǹjẹ́ ọ̀nà látọ̀ ti fi gba ilẹ̀ Yorùbá kúnlẹ̀ haúsá kọ́ ni àtúnwá yẹn? Ó jẹ́ ohun tí wọ́n ní sọ fún bàbá wa MK Abiola tó ṣàlàyé àwọn ọ̀rọ̀ míì náà, wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ míì fún wọn tọ́lọ́n sì ní kí wọ́n gbọ́ra wọn yé wípé òótọ́ ni bàbá wa Shehu Adams Lágége, òótọ́ ni tí wọ́n ń sọ o. Ẹ wo bílẹ̀ haúsá ṣe fẹ̀ tó, ẹ wo ilẹ̀ wọn bó ṣe lọ yanturu, kún tún wá gba ilẹ̀ Yorùbá kún ilẹ̀ wọn, a jẹ́ pé orílẹ̀-èdè ti do orílẹ̀-èdè wọn nìyẹn. Ìlọrin gan tá a sì ń fà lọ́wọ́ sí pé Ìlọrin yìí sílẹ̀ Yorùbá táwọn nílẹ̀ Ìlọrin pélẹ̀ Yorùbá ni táwọn ní kì í sílẹ̀ Yorùbá lásì tó ń fà lọ́wọ́ báyìí. Ẹ wo ségesège tó wáyé sẹ́yìn kó tó di pé haúsá ń jọba, Fúlàní bòrò ń jọba nílọrin. Ìyẹn a sì ń fà lọ́wọ́ pé kọ́lọ́run kó gba ilẹ̀ Yorùbá padà, ìyẹn Ìlọrin padà fún wa, kó gbà fáwọn ọmọ Yorùbá padà. Ẹ̀tún wá ń sọ̀rọ̀ ṣẹ̀ríà wípé mo tún dófin ṣẹ̀ríà kalẹ̀, káwọn haúsá tó máa yọ olórí wá, ká máa ya grand cadi gbogbo ẹ̀lú wá yóò máa wá láti ilẹ̀ haúsá. Mélòó ni àwa mùsùlùmí bí lẹ́kọ̀ọ́ rẹ̀ mélòó láti ń ṣe tẹ́lẹ̀? Kóòtù wo láti jẹ ọ̀gá ṣẹ̀ríà kóòtù tẹ́lẹ̀? Àbí ntọ́jọ mọ́rọ̀ ṣẹ̀ríà kóòtù wo láti ń ṣe, ìlú wo láti ń ṣe tẹ́lẹ̀? Dájúdájú tá a bá wá dá a lẹ́ ń sìn ìtẹ́ bá lọ gbà wá lágídí ń sìn báyìí, àwọn haúsá náà ni wọ́n kó wá bẹ́ẹ̀. So àwọn ni wọ́n máa ṣòfin lé wa lórí, àwọn ni wọ́n máa ṣèdájọ́ lé wa lórí. Sílẹ̀ wa ti wá dilẹ̀ haúsá bí ò dilẹ̀ haúsá, kò sì dilẹ̀ haúsá nìyẹn. So ohun tí àwọn tí wọ́n fẹ́ gbé wá, ohun táwọn fẹ́ rí jẹ ń bẹ̀, táwọn fẹ́ rí mu, ọlá táwọn ń lé, ipò tí wọ́n ń lé, òkè gíga tí wọ́n ń lé, orúkọ ńláńlá tí wọ́n ń lé àti owó tabua látọ̀dọ̀ àwọn Árábù, látọ̀dọ̀ àwọn haúsá bòròró Fúlàní, ó ní àwọn kọjú sí, òun sì làwọn focus wípé gbówó yóò sì máa wọ àpò àwọn ńláńlá tí ò ní dúró táwọn ọ̀tá ìran Yorùbá fún wọn, ò ní àwọn dúró lé lórí. Ìdí nìyẹn tí àwọn ọmọ Yorùbá a gbọ́dọ̀ fi lákìyèsí gidi, pàápàá jùlọ àwọn tá a jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá, a gbọ́dọ̀ lákìyèsí, a sì gbọ́dọ̀ ní ìrònú dáadáa lórí ọ̀rọ̀ ṣàríà. Kò ṣe pé ṣàríà ọ̀dà, ṣe bẹ́sìn Islam ló ní, ṣe bí lórí ẹ̀sìn Islam náà ó ti máa ṣèdájọ́ rẹ̀. Wọ́n tún wá fi ń yé wa wípé kéèta ńlọ́wà ń bẹ̀, kéèta lọ́wà ń bẹ̀. Wọ́n fẹ́ dojú àwọn àáfàá àgbààgbà tí wọ́n ti ń ṣèjọba bọ̀ látẹ̀yìn, tí wọ́n sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́run sì gbà fún wọn. Ọ̀nà láti dojú wọn bolẹ̀, ọ̀nà láti dojú ẹgbẹ́ wọn bolẹ̀, ọ̀nà láti gba agbára lọ́wọ́ wọn, ọ̀nà láti sọ wọ́n dọ̀lẹ, ọ̀nà láti gba yọ ẹnu wọn, yọ ọwọ́ wọn kúrò nínú ohun ribiribi, iṣẹ́ ńláńlá tí wọ́n ń ṣe bọ̀ láti gbẹ́sìn Islam lárugẹ wá látẹ̀yìn dìsínyìí tí wọ́n dáwọ́ rẹ̀ dúró. Wọ́n fẹ́ gba gbogbo wọn sẹ́gbẹ̀ẹ́ kí bàbá mufti ìlú Ìwó kó wá jẹ ọ̀gá gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá. Gbogbo ọ̀nà ló ń rìn, gbogbo ọgbọ́n ló ń dá. Kò sí torí ohun méjì, ọ̀rọ̀ Yínúsà yẹn ló fẹ́ gbà wọlé torí pé bàbá mufti ìlú Ìwó rò pa àgọ́ ni, dìndìnrín ló pè wá. Àníyàn rẹ̀ ó fẹ́ jẹ àáfàá olórí gbogbo àáfàá nílẹ̀ Yorùbá tẹ́kọ̀ ní ó máa pàṣẹ fún wọn, torí tí ń kígbe wípé lẹ́yìn ìlú Ìlọrin ìlú Ìwó ni ó jẹ́ number 1 nínú ẹ̀sìn. Ìlú Ìwó ló jẹ́ number 1 nínú ẹ̀sìn, páwọn number 1 tí wọ́n bá yọwọ́ Ìlọrin kó ń bẹ̀, kò sì gbà fún Ìlọrin náà, ó kàn fẹnu sọ ni. Torí wípé bàbá wa àáfàá Mudir Markaz ẹni ńlá ẹni yẹn ní àpọ́nlé, wọ́n wà lára àwọn aṣíwájú Rọ́bítà
ọmọ Ìlọrin ló sì dá ẹgbẹ́ Rọ́bítà kalẹ̀ tó jẹ́ bàbá Mudiru Mọ́mọ́ríkàs ní bàbá wa Alhaji Shehu Adams Lágége. ọwá ló gbà fún Ìlọrin, ṣùgbọ́n ẹgbẹ́ tí bàbá yìí wà, tí bàbá yìí jẹ́ ọ̀kan lára àwọn aṣojú bẹ̀, ọ̀kan lára àwọn adarí ibẹ̀ láti tu ẹ̀sìn Islam, láti tó ilẹ̀ Yorùbá, láti tún wa ṣe. ọ̀ ń tako ẹgbẹ́ yẹn, ọlẹ́gbẹ́ yẹn ò lè rọ́nà lọ gbogbo ọ̀nà, ó sì lọ gbà fún Ìlọrin. ṣé mọ̀mọ́ lọ wá pè wá ni? ṣé dídìrín ni bàbá yìí pè wá ni? àbúrò pé àgbọ́n, àbúrò pa àgọ̀, àpé àmọ́ tá à ń ṣe. ohun tí wọ́n fẹ́ jẹ́ nínú ayé, ohun tí ẹ fẹ́ máa lò, owó tẹ fẹ́ máa ná, iyì tẹ fẹ́ ní, ipò tí yín lẹ́yìn ń sáré. ẹ sáré rẹ̀ fẹ́sìn Islam, ẹ sáré rẹ̀ fún ẹ̀sìn Islam rárá, ẹ sáré rẹ̀ fúnra mùsùlùmí. òótọ́ ọ̀rọ̀ lèmi bá yín sọ yẹn. ẹ sáré rẹ̀ fúnra mùsùlùmí kankan, ẹ̀yin gangan lè ń sáré rẹ̀ fúnra ara yín láti pé kẹ́ dépò ńlá. gbogbo àwọn tó já síwájú yín nínú ẹ̀sìn tó já àfáà ńláńlá tó yẹ kẹ́ máa wárí fún, gbogbo wọn lè fẹ́ gbásẹ́gbẹ́ pátápátá. gbogbo ẹgbẹ́ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ lè fẹ́ dàrú, ẹ da gbogbo wọn rú, ẹ wà nìkan máa jọyìn ẹgbẹ́ tiyín. ibo lẹ ti gbọ́ tí wọ́n ń ṣerú rẹ̀, bàbá mufti? ibo lẹ ti gbọ́ tí wọ́n ti ń ṣerú rẹ̀? gbogbo ẹ̀yin tẹ̀ ń kóra yín jọ, àwọn onímọ̀ náà fìkì lọ́pọ̀ jù. ó yẹ kẹ́ ẹ lọ darapọ̀ mọ́ Rọ́bítà ni. gbogbo ìtara yín lórí ẹ̀sìn, a rí pé ń tara lóòótọ́, ṣùgbọ́n ọ̀nà tẹ́ẹ̀fì gòkè àgbà, tẹ́ẹ̀fì dojú àwọn àáfàá yòókù délẹ̀ ní ọ̀nà tẹ́ ẹ̀ ń rìn. kódà ẹ̀ dá a mọ níwọ̀n, ẹ ti tún gbọ́bọ Olúwo síwájú gbogbo ọba ńlẹ̀ Yorùbá. ṣe rí i pé ọgbọ́n àti ète yín pọ̀, ọgbọ́n àti ète yín pọ̀. bẹ́yìn bá wálé mọ̀ ọ́n hun, ẹ rántí àwọn tó tún mọ̀ ọ́n tú, torí wípé gbogbo ọgbọ́n tẹ̀ ń lò, gbogbo ète tẹ̀ ń lò, ó yé gbogbo wa. àádẹ́ ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀lé yín wípé ẹnìṣó kò séwu, ẹnìṣó kò séwu ilẹ̀ Yorùbá o, torí wípé gbogbo ọgbọ́n yín láti mọ̀. ọ̀sọ́nà kan tẹ́ gbà yọ tà ní gé yín lọ́wọ́ rẹ̀, kò sí ọ̀nà kejì tẹ́ gbà yọ tà ní gé yín lọ́wọ́ rẹ̀. láfi ní kò séwu. Ọlọ́run ní jẹ́ ká rí ewu nílẹ̀ Yorùbá, kò ní jẹ́ ká rí wàhálà. ìrọ̀rùn ní gbogbo ẹ̀ máa bá dé pẹ̀lú àlàáfíà. ẹnìkan ò ní kó ẹnìkan sínú pákáleke, ẹnìkan ò ní kó ẹnìkan sínú wàhálà. gbogbo ọ̀nà táwọn ọmọ Yorùbá rìn láti gòkè àgbà, gbogbo ẹ̀ ni ẹ̀yin ń dàrú. bóyá ti gbowó Saudi ni kò kúkú yé wa, bóyá owó Saudi lẹ́yìn fi ń sayé láti fẹ́ ta ìran tiwa, fẹ́ gbé wa sóko ẹrú, ó jẹ́ pé àwọn ìran míì ni wọ́n máa pàṣẹ fún wa nílẹ̀ Yorùbá. ẹ bá ní wọ́n fi yín jo lórí tí wọ́n pa ẹ̀yin gan, bá dìgbà yẹn ń kọ́ àbẹ́ ẹ̀ mọ̀ wá wọn ni. so àwa sì mọ̀ wá wọn tí à ń bá deal. ẹ̀yin ò lè kó wa sínú wàhálà. kékeré ń tiyín, kékeré lọ́rọ̀ ti tiyín àtẹ̀yìn tẹ̀jọ́ ń kóra yín jọ, kékeré ni o. torí pé ẹ̀yin ò lè torí ń tẹ́ fẹ́ jẹ́ nínú ayé, ẹ̀ lè torí ń tẹ́ fẹ́ dà, ẹ̀ lè torí owó tẹ̀ ń lé, ẹ̀ lè torí ipò kẹta ìran tiyín. gbogbo àṣà wa lẹ̀ ń kọ̀ǹdẹ́. èmi ò pé gbogbo ẹ̀ dáa tán o, mi ò sì pé gbogbo ẹ̀ ò dáa tán. àṣà Saudi gan sí gbogbo ẹ̀ ló dáa tán ni, àṣà àwọn Amẹ́ríkà sí gbogbo ẹ̀ ló dáa tán ni. ó ń kálukú ní kùdìẹ̀kudiẹ nínú àṣà wọn, ìyẹn lè yóò mójútó làásàtúnṣe rẹ̀. nítorí bá dá ń bẹ̀ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀. dẹ́n àwọn oníṣẹ̀ṣe tẹ̀ ń pariwo, sí wọ́n pariwo fún yín pẹ́sìn táwọn ń ṣe sú àwọn ni? ẹ jẹ́ ká mọ̀ àárín yẹn bàbá. ṣé wọ́n ń pariwo fún yín, àwọn kìrìsìtẹ́nì sí wọ́n ń pariwo fún yín pẹ́sìn ti sú àwọn? pé ẹ̀yin lẹ́kọ̀ọ́ àwọn inú ẹ̀sìn ìṣẹ̀ṣe sínú ẹ̀sìn Islam, ẹ̀yin lẹ́kọ̀ọ́ àwọn inú ẹ̀sìn kìrìsìtẹ́nì sínú ẹ̀sìn Islam, sáwọn ni wọ́n ń sọ fún yín bẹ́ẹ̀? sáwọn ni ẹjọ́ ní kẹ́ wọ́n pè yín sí ìjókòó mítìn wọn, àwọn ni wọ́n pè yín sípàdé? tó wá jẹ́ pé ẹ̀yin lẹ́ sọ gbogbo ilẹ̀ Yorùbá di mùsùlùmí, só sì lè rọrùn, ṣe lè rí ṣe? sógun kọ́ lẹ fẹ́ dálẹ̀, wàhálà ńlá gidi òun lẹ fẹ́ dá kalẹ̀. àwọn òdẹ nígbà fún yín, nígbà fún yín o, torí pa ti rá níyàn yín, àníyàn yín ò dáa. ntẹ́yìn ọ̀jẹ̀ ntẹ́ mu ilẹ̀ ń wá. orí ọ̀rọ̀ yín ló s'Ògbómọ̀ṣọ́ ilẹ̀ sì ti fi bẹ̀rẹ̀. a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, a dúpẹ́ lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àáfàá rere, àwọn àáfàá ńláńlá, kì í ṣe bí irú ti yín o. a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá rere wípé Ọlọ́run tú àṣírí yín, ó fi ọ̀rọ̀ yín ló ṣàtú àṣírí. torí nínú ibi àmọ́ rírè ń bẹ ńgbà míì fẹ́ni tó bá ní làákàyè. tí nǹkan tí ó dùn mọ́yàn bá ń ṣẹlẹ̀ ńgbà míì,
ọlọ́run wàá ti inú tí ó dùn mọ́yàn nú yẹn yóò máa fa àwọn òtítọ́ ọ̀rọ̀ kan jáde tí ó jẹyọ lọ́jọ́ iwájú tó lè jẹ́ ìdènà fáwọn ọmọ Yorùbá láti mọ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. ọ̀rọ̀ Lèmọ́mù Yínúsì Ọjàgbó yìí ó tú àṣírí bàbá Mufti ìlú Ìwó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá alákatakítí. ó tú àṣírí yín síta pátápátá. ó fi tinútẹ̀dọ̀ yín hàn, ó fi hàn gbogbo ọmọ aráyé irú ẹ̀dá tẹ́ ẹ jẹ́, ó fi hàn. irú wà tí ń bẹ lọ́wọ́ yín. awuyewuye oyè Lèmọ́mù àgbà Ògbómọ̀ṣọ́ ó fi bẹ́ẹ̀ ṣe rí inú ayé gangan, bẹ́ẹ̀ ṣe rí lọ́mọnìyàn lẹ́dàá. àsọpọ̀ ẹ̀dá àsọpọ̀ lọ́wọ́n ọ̀dá yín dá bọ́lọ̀ ṣe dá yín lọ́dá wa náà, ṣùgbọ́n wà yín kù díẹ̀ káàtó. òtítọ́ àtòdodo tẹ́ ń pariwo púpọ̀ náà Al-Qur'ani yìí kò sí lẹ́nu yín bàbá. lórí ọ̀rọ̀ Yínúsà lèmi fi sọ, kò sí lẹ́nu yín. ẹni yìí wọ́n ló wà lórí oyè olóyè, àwọn tó lóyè ń pariwo, ẹ̀yin tẹ́ ìsọmọ ìlú ń dá sọ́rọ̀. ẹ̀ ń kan gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lábùkù, ẹ̀ ń pàṣẹ fọba ìlú Ògbómọ̀ṣọ́, ságbára yín ká ni. tí agbára yín ká ni tẹ́ ẹ̀ lè ṣe ń lu yín tẹ́ ń ṣe nílùú òǹlù. àníyàn yín láti gbé ṣẹ̀ríà wá ló ti yí òǹkálukú. àníyàn yín yí òǹkálukú. ẹ fẹ́ ta ìran wa ni, ẹ fẹ́ ta ìran Yorùbá pátápátá, ẹ fẹ́ kó wa fáwọn èdè míì tó máa pàṣẹ lé wa lórí. ilẹ̀ Yorùbá ẹ gbé yẹ̀wò dáadáa, kì í ṣe ẹ̀sìn kan ló wà ń bẹ̀, kì í ṣẹ̀sìn kan, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló sì fìdí múlẹ̀ dáadáa. mẹ́tẹ̀ẹ̀ta ló fìdí múlẹ̀ tó kan òjù kan lọ. ẹ̀sìn Islam wà ń bẹ̀ digbidigbi, ẹ̀sìn oníṣẹ̀ṣe wà ń bẹ̀ digbidigbi, bẹ́ẹ̀ náà lẹ̀sìn Kìrìsìtẹ́nì ó wà ń bẹ̀ digbidigbi tí kan ò sì dí kan lọ́wọ́ tó ń kálukú ń ṣe tiẹ̀. kí ló dé tí wàhálà tí yín fẹ́ pọ̀ bàbá? ẹ̀pàna adẹ́bọrẹ́ ẹ̀pàna adẹ́bọrẹ́ láyé ìgbà ní Muhammad sallallahu alaihi wasallam sáà nẹ́bì gangan rí parẹ́ ni. tá nẹ́bì bá rí parẹ́ ni sẹ́yìn ọba láyé. ìdí tọ́lọ̀ ń fi dá wa mẹ́tẹ̀ẹ̀ta sórílẹ̀-èdè tá a wà yìí sẹ́yìn mọ̀ ni. gbogbo wa la wúlò fúnra wa, gbogbo wa la wúlò fúnra wa, gbogbo wa pátápátá ń la wúlò fúnra wa. sòkò ayẹ ká torí àǹfààní tiwa ntàwa fẹ́ jẹ́ ntẹ́ fẹ́ jẹ́ ntẹ́ fẹ́ ipò tẹ́ fẹ́ dénú ayé kẹ́yìn ọmọ rogun kẹ́ mọ́ ronú ogun lọ́gọ̀ tàwọn ọmọ Yorùbá tá a wà lẹ́bìbà bí eṣú tá a pọ̀ ńlẹ̀ lọ rẹpẹtẹ kẹ́yìn wá ní dandan torí ntẹ́yìn nìkan fẹ́ jẹ́ ẹ gbọ́dọ̀ fokùn sí gbogbo wa lọ́rùn. ṣẹ́sì rògbà àgọ̀ ẹ̀ròpá tẹ̀lé yín, ẹ̀ròpá gbà fún yín, a lè gbà fún yín torí pọ́nà láti dojú ìran Yorùbá kodò láti dojú ẹ̀dílẹ̀ ńlẹ̀ yín lé. ìdí nìyẹn tí gbogbo èèyàn fi takò yín. ìdí nìyẹn o tí gbogbo èèyàn fi takò yín o torí pé ẹ̀ ń pan rere rẹ̀ pé ìran mùsùlùmí nìkan lónìí, ìran mùsùlùmí nìkan lónìí. tí káfígbé lákàwé tẹ́ bá lọ wọ́ọ̀kì pẹnátì fún oníṣẹ̀ṣe kan tàbí tẹ́ wọ́ọ̀kì pẹnátì fún Kìrìsìtẹ́nì tẹ́ ní kóbìnrin mùsùlùmí ẹlẹ́hàá kan kó súnmọ́ kó pariwo jáde kó fẹ́ rèpù òun ni. ṣé sẹ̀ríà kọ̀tù kan lẹ́fẹ̀ẹ́ gbé lọ wípé odidi ẹlẹ́hàá ìlóníṣẹ̀ṣe àbí Kìrìsìtẹ́nì ìlọ́fẹ́ rèpù àbí ìló ti rèpù? ìbòlẹ́ ti dájọ́ rẹ̀, ìbòlẹ́ ti dájọ́ rẹ̀. wọ́n dẹ̀ ní customary court tó wà yìí náà wọ́n lọ fàǹfààní ńlẹ̀ fẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ni. wọ́n ló fi àǹfààní kalẹ̀ fẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n tí èèyàn bá dé customary court wọ́n ní wọ́n bíyàn pé mùsùlùmí ni yín, ṣé Kìrìsìtẹ́nì ni yín ni tàbí oníṣẹ̀ṣe, èwo lẹ fẹ́ fi búra nínú mẹ́tẹ̀ẹ̀ta. so ìtọ́ bá wù yín láti fi búra ilẹ̀ fi búra. wọ́n ní wọ́n èmú yàn túláàsì, wọ́n èmú yàn tipátì kókò wípé ìkan ni kó o fi búra. ètò àmọ̀ pé ọ̀rọ̀ ẹ lọ́rùn tó nígbàgbọ́ nínú rẹ̀ ló fi búra. wọ́n ní lánàá náà wọ́n sì fi ṣèdájọ́ èèyàn. kí wá lóde tẹ̀ ń ṣe wàhálà, kí lóde tẹ̀ múra kankan. wọ́n sì láti ń ṣe ṣẹ̀ríà yìí gangan tó máa pariwo wípé a ṣe ṣẹ̀ríà. wọ́n ní ṣé bá a ṣe ń ṣènáwó kó máa ṣe ọ̀nà kèfèrí là fi ń ṣe ni. wọ́n ní ṣé bá a ṣe ń ṣènáwó ìgbéyàwó bẹ́ẹ̀ ṣe ń so igi sí ọ̀nà kèfèrí wọ́n ń gbà fi ṣe ni. wọ́n ní bá a ṣe ń sìnkú bá a lọ́mọdé kárókò ọmọdé òkú àgbàlagbò kọ́ ọmọdé bá a ṣe ń sin ṣé ìdáná kèfèrí wọ́n fi ń sin ni tó á jẹ́ pé ìsìnlẹ̀ yẹn fẹ́ gbófin lẹ́lẹ́ múra kankan pé fẹ́ gbófin ṣẹ̀ríà wá bí ọba ní tẹ́ fẹ́ gbà ń bẹ̀. ilẹ̀ Yorùbá láwọn àfàlà àwọn àgbàlagbà àfáà tí wọ́n mọ̀ ń pa Al-Qur'ani gidi wọ́n láti ń ṣe ṣẹ̀ríà bọ̀ látẹ̀yìn kẹ́tó ní pé ń pariwo ṣẹ̀ríà yìí. tó gbà tẹ́yìn bá wa múra kankan wípé ẹgbẹ́ ṣẹ̀ríà wá ń ṣe ajẹ́ pé gbogbo ń tà ń ṣe bọ̀ látẹ̀yìn ìṣe kèfèrí là ń ṣe. kò sí ìtọ́jọmọ́ náà ẹ̀sìn Islam ń bẹ̀. wọ́n ní bí a ṣe ń gbógun lẹ̀ Yorùbá ṣé ìlànà kèfèrí wọ́n fi ń pín ní àbílànà ṣẹ̀ríà. so kí láà máa tanra wa jẹ sí.
kí la mọ̀ tanra wa jẹ sí? Kí ló dé tẹ́ fẹ́ kó tẹ̀ ń wá gbogbo ọ̀nà láti kóran Yorùbá sínú ẹrú? Kí ló dé tẹ̀ ń wá gbogbo ọ̀nà láti gòkè àgbà láì ní bìkítà bí ìran yóò bá wọmi? Kí ló dé? Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run, ká sì bẹ̀rù Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ká rántí ọjọ́ kẹyìn tí gbogbo wa ó kú. Ẹ fi wálẹ̀ bá ṣe wà, bọ́ọ̀ bẹ́ẹ̀ bá lè gbè wá, ẹ fi wálẹ̀ bẹ́ẹ̀ ṣe bá wa, ntẹ́ jẹ ntẹ́ mulẹ̀ ń wá, ẹ ṣe jẹ́ ẹlẹ́ẹ̀tí ń pẹ́gbẹ́jọ, adájọ́ wà láàrin yín, lọ́ọ̀yà wà láàrin yín, ẹnjìníà wà láàrin, gbogbo tó wà lè kọ́ wà láàrin yín, ẹ máa ṣẹgbẹ́ yín láàyè tiyín, rọ́bítà jù yín lọ. Tẹ́ ẹ bá darapọ̀ mẹ́gbẹ́ ńlá, ìyẹn àáfàá yẹn ẹgbẹ́ rọ́bítà ló yẹ kí gbogbo yín lọ darapọ̀ mọ́. Ẹgbẹ́ rọ́bítà yẹn ló yẹ kẹ́ ẹ fún lágbára, kẹ́ máa kún wọn. Gbogbo bí wọ́n bá kù sí ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ lọ dí bẹ́ẹ̀. Ẹ jọ fọwọ́sowọ́ papọ̀, ní táwa ń fẹ́ nìyẹn. Gbogbo ọgbọ́n tí bàbá mufti ìlú Ìwòye ń dá láti dojú rọ́bítà, dojú gbogbo ẹgbẹ́ mùsùlùmí bolẹ̀, ní gbogbo ọgbọ́n tẹ̀ ń dá ó ti yí ó ń kálukú. Ẹ má fi búrẹ́dì àhán yín wá kó wa lọ́bẹ̀jẹ́ ńlẹ̀ Yorùbá bá. Ẹ má dán wò, gbogbo wa la ti sọ jí. Àwọn ẹgbẹ́ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ gangan ni kẹ́ ẹ tún ṣe. Ẹ má fọ́ọ̀mù ẹgbẹ́ mi tuntun kankan. Ẹ má fọ́ọ̀mù ẹgbẹ́ mi tuntun kankan. Tẹ́ bá ti wá fọ́ọ̀mù ẹgbẹ́, ẹ darapọ̀ máwọn tó wà nílẹ̀ náà. Ẹjọ́ máa ṣe ohun rere pẹ̀lú wọn, ẹjọ́ fọwọ́sowọ́ papọ̀, ẹjọ́ tún ẹ̀sìn Islam tí ẹ tún mùsùlùmí ṣe, ẹ tún orílẹ̀-èdè yìí ṣe, ẹ tún orílẹ̀-èdè yìí ṣe wájú Ọlọ́run ọba tì ní, ẹ tún ran Yorùbá ṣe, ẹ má fà wá sẹ́yìn. Ó ń padà bọ̀, á gbádùn ara wa láàárọ̀ yìí o. Ìyẹn ló fi yẹ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí, ìyẹn ló fi yẹ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí gba mùsùlùmí, ká dẹ̀ sọjí, ká sọjí gidi. Torí bó ariwo tí wọ́n tún pa ni pé àwọn oníṣẹ̀ṣe, àwọn kìrìsìtẹ́nì ní ń takò, àwọn mùsùlùmí gan takò yín o. Torí gbogbo wa ló yẹ wípé aburú lẹ fẹ́ ṣe fún wa, lẹ fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá, aburú ńláńlá lẹ fẹ́ ṣe fún wa, ó sì yí ó ń kálukú. Ìdí nìyẹn tá a fi lè gba tiyín, ìdí nìyẹn tá a fi lè tẹ̀lé yín, ìdí nìyẹn tá a fi lè lọ́wọ́ sí àgbéṣẹ̀rí àwa sílẹ̀ Yorùbá. Wo lè bá yín lọ́wọ́ torí pé a ti mà níyàn yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, irú èèyàn tẹ́ jẹ́ a ti mọ̀ ọ́n. Ọlọ́run ti fọ̀rọ̀ awuyewuye Oyèdú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run ti fi tú àṣírí yín kalẹ̀. Alhamdulilayi, everybody ló ti mọ̀ wá yín. Ìlú yín ni ẹ kọ́ tún ṣe ná, ìlú yín ni ẹ tún ṣe. Tẹ́ bá tún ìlú yín ṣe tán, ẹ lọ darapọ̀ mẹ́gbẹ́ rọ́bítà. Ẹ jẹ́ ká gbọ́ wá sí lẹ́nu àfáà rere, ẹ jẹ́ ká gbọ́ bí ṣe ń lọ gangan, gbogbo wa ká tún kọ́gbọ́n. Ó ti decline. Tẹ́ bá lọ plot graph ẹ̀, ẹ rí pé this generation àkóbá Islam lẹ̀ Yorùbá ní àṣàánú rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ lójú tí tẹ́ ẹ̀ mọ̀ bí wọ́n ti búra ẹni, tẹ́ ẹ̀ mọ̀ yàtọ̀ láàrin ọmọ àlè àtọmọ ọkọ. Ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ láti máa wẹ̀ ń gbangba lójú kèfèrí torí pé ẹ fẹ́ràn ara yín. Wọ́n bá jẹ́ sọ pé yọ̀ọ̀dà ṣe rí alẹ̀ sẹ́yìn látẹ̀lé. Ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ kẹ́bí ọmọ tún torí pé ó bá ti dà kan lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀yìn ara yín ò kírun lẹ́yìn ara yín mọ́. Ẹ̀yin tẹ́ ìbára yín ṣe ìyàwó mọ́, tẹ́ ìbára yín kó mọ́, mọ́ tẹ́ ìbára yín lọ́wọ́ mọ́. Isluhu ma bayna awaykum. Ẹ lọ ṣàtúnṣe ara yín. Ẹ̀yin tẹ́yìn gan ní the proper orientation. Ẹ̀yin lẹ́wà ní kéèyàn máa bọ̀ wá. Àwọn ọ̀dọ́ pé kí akílò lọ máa sùn rárá. Àmọ́ kọ́ mọ́ kìnnà bàbá ti wá ní. Ẹ fi Islam múlẹ̀ jẹ́jẹ́. Ṣẹ̀rí àtẹ̀wíhùn political undertone. Ẹ̀yin lẹ́mọ̀ wàhálà tó bá yín. Ẹ tún ra yín ṣe. Sọ́fún sùfún fún Mùsùlùmí. Ẹ jẹ́ kí sáfù Mùsùlùmí ó kọ́ lẹ́wù náà. Ẹ jẹ́ ká wà lọ́dún kan. Kasnail Must bá nàbí ti wí pé kádà bíi kọ́ọ̀pù tí ó lẹ́bù ara wọn. Aláìlójútì tó bá sórí social media bá inú yóò máa bàjẹ́ ní. Wá ìtẹ́mi jẹ́ Mùsùlùmí. Bí ipa àwo íńtánẹ́ẹ̀tì àwọn other country tó wọ́n jẹ́ Mùsùlùmí, àárín nǹkan tí wọ́n ń gbé síbẹ̀. Tó bá jí lójúmọ́ tó ra dátà 500, àléébù ọmọ ìyá rẹ̀ ní wákì. Àkíràn nígbẹ̀yìn, mìnì aláàmọ̀tò saqawatul mari, ibi tẹ́ yóò ti mọ̀ pé lérí ibú lòun, tí ó ti mọ̀ pọ́lọ̀ òun lè má jà síbi tí ó dá. Òun ni kíni? Òun ni kẹ́dọ̀ ma'rifatu uyubun nas. Kó o máa ma bí ẹ̀dá mà nìyẹn kù sí.
wà nasiya uyuba nafsik kò wájọ́ rántí pé mi náà tí ì pé mọ́ tó agbélé rẹ̀ ń practice ní Islam tẹ́ kàkún Islam kò sí ń tẹ́ gbédé tẹ́nìkan gbà lọ tirẹ̀ ó ti decline. Tẹ́ bá lọ plot graph rẹ̀ ẹ rí pé this generation àkọ́bà Islam lẹ̀ Yorùbá ní àṣánú rẹ̀. Ẹ̀yin tẹ́ lójú tí tẹ́ mọ̀ bí wọ́n ti bú rẹ̀ ní tẹ́ mọ̀ yàtọ̀ láàrin ọmọ àlè àtọmọ ọkọ. Ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ láti máa wẹ̀ ń gbangba lójú kèfèrí torí pé ẹ fẹ́ràn ara yín. Wọ́n bá jẹ́ sọ pé yọ̀dá ṣe rí alẹ̀ sẹ́yìn látẹ̀lé. Ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ kẹ́bí ọmọ tún torí pé ọba kì í dà kan lọ́wọ́. Ẹ̀yin tẹ́ yàrá yóò kírun lẹ́yìn ara yín mọ́. Ẹ̀yin tẹ́ ìbára yín ṣèyàwó mọ́ tẹ́ ìbára yín kó mọ́ mọ́ tẹ́ ìbára yín lọ́wọ́ mọ́. Isluhu ma bayna awaykum. Ẹ lọ ṣàtúnṣe ara yín. Ẹ̀yin tẹ́yìn gan ní the proper orientation. Ẹ̀yin lẹ́wà ní kéèyàn máa bọ̀ wá. Àwọn ọ̀dọ́ pé kí akílò lọ máa sùn rárá o. Àmọ́ kọ́ mọ́ kìnnà bàbá ti wá ní. Ẹ fi Islam lẹ̀ jẹ́jẹ́. Ṣẹ̀rí àtẹ̀wíhùn political undertone ni. Ẹ̀yin lẹ́mọ̀ wàhálà tó bá yín. Ẹ tún ra yín ṣe. Sọ́fún sùfúfún mùsùlùmí. Ẹ jẹ́ kí sáfù mùsùlùmí ó kọ́ lẹ́bù náà. Ẹ jẹ́ ká wà lọ́dún kan. Kasnail must bá nàbí ti wí pé kádà bí kọ́ọ̀pù tí ó lẹ́bù ara wọn. Aláìlójútì. Tó bá sórí social media bá inú yóò máa bàjẹ́ ní. Wá ìtẹ́mi jẹ́ mùsùlùmí. Bí ipá àwo íńtánẹ́ẹ̀tì àwọn other country tó wọ́n jẹ́ mùsùlùmí, àrí nǹkan tí wọ́n ń gbé síbẹ̀. Tó bá jí lójúmọ́, tó bá ti jí lójúmọ́ tó ra dátà 500, àléébù ọmọ ìyá rẹ̀ ní wákì. Akhiran nígbẹ̀yìn, min alamatu saqawatul mari. Ibi tẹ́ yóò ti mọ̀ pé lérí ibú lòun. Tí ó ti mọ̀ pọ́lọ̀ òun lè má já síbi tí ó dá. Òun ní kíni? Òun ní kẹ́dọ̀ ma'rifatu uyubun nas. Kó máa ma bí ẹ̀dá mà nìyẹn kù sí. Wà nasiya uyuba nafsik. Kò wájọ́ rántí pé mi náà tí ì pé mọ́. Tó agbélé rẹ̀ ń practice ní Islam tẹ́ kàkún Islam kò sí ń tẹ́ gbédé tẹ́nìkan gbà.